Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè láwà téńté. Allah ó mean ní Arabic word Arabic meaning Arabic orúkọ fún Ọlọ́run Arabic language fún Ọlọ́run ni bí Elédùmarè bó ṣe jẹ́ ti Yorùbá. Ẹ káàbọ̀ padà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó máa ń rò pé Allah òun náà ni Ọlọ́run Olódùmarè torí táwọn àfáà bá máa wí wọ́n á ní Ọlọ́run sọ pé tí wọ́n bá fẹ́ ka Quran bẹ́ẹ̀ ọ̀rọ̀ Allah ni wọ́n kà kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Allah ó yàtọ̀ sí Ọlọ́run. Gbogbo wa la mọ̀ pé Muhammadu ni ó mú ẹ̀sìn Islam wá ó dẹ̀ mú wa ó bẹ̀rẹ̀ ẹ̀sìn Islam yẹn ó bẹ̀rẹ̀ sí polongo Islam nígbà tó wà ní ọmọ ogójì ọdún. Àmọ́ kí Islam tó bẹ̀rẹ̀ ǹjẹ́ wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ Allah? Pé kí Islam tó bẹ̀rẹ̀ àwọn tó wà ní Saudi ṣìgìdì eré òun ni wọ́n máa ń jọ́sìn fún. Ṣìgìdì eré ni wọ́n gbà ipò dá àwọn àmọ́ àwọn ṣìgìdì àti eré òkúta oòrùn òṣùpá yìí àwọn nǹkan tí wọ́n gbà pé dá wọn yìí ó pọ̀ ó wọ bí 360 nínú 360 Allah wà nínú wọn. Allah yìí ló jẹ́ ṣìgìdì fún ìran Kùréṣí tí Muhammadu jẹ́ ìkan tó jẹ́ ọmọ Kùréṣí. Ẹ tẹ̀ sí Google yìí pé ǹjẹ́ wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀ ó máa gbé wá fún yín òun náà ni mo fẹ́ ká yìí. Ó ní yes, Allah or a deity referred to by that name was worshipped before Islam. Nígbà kí Islam tó bẹ̀rẹ̀ òun ni wọ́n ti ń sin kinní kan tó ń jẹ́ Allah. Ó wà nínú kan nínú àwọn ṣìgìdì tí wọ́n ń sìn ó ní ọwọ́ ọ̀tún méjì. In pre-Islamic Arabia, Allah was recognized as a high or supreme God. Òun ni wọ́n gbà pé òun ni ṣìgìdì tí ó tóbi jù. Ẹ má gbàgbé àìṣe máa sọ pé Allahu Akbar wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé Allah is the greatest deity. Báyìí sì wọ́n wá sọ wípé Allah is the greatest. Wọ́n yọ deity ẹ̀yẹ kúrò láti fi confuse yín. Even within a polytheistic context, nígbà tí wọ́n ti ẹ̀ ń jọ́sìn fún àwọn ṣìgìdì tó pọ̀, Allah jẹ́ ìkan láàrin wọn. Ó dẹ̀ jẹ́ òun ni ó ṣìgìdì tí ó tóbi jù láàrin wọn. While other deities and idols were also worshipped. Àwọn ṣìgìdì tó kù yìí náà wọ́n ń jọ́sìn fún wọn àmọ́ Allah ni olórí àwọn ṣìgìdì yẹn. Allah was seen as the supreme deity, the God of gods. Nígbà Allah òun ni wọ́n rí bí olórí àwọn ṣìgìdì yẹn. Òun ni the Lord of Kaaba. Tẹ́ bá lọ ka Quran chapter 106 verse 3 ẹ máa bá ń bẹ pé worship the Lord of this house, the Kaaba in Mecca. Olúwa ilé Kaaba. So Allah ó ti wà tẹ́lẹ̀. So Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ ti rí pé Allah ò ní ojúbọ. Now tẹ́ bá tún wá lọ tẹ̀ síbẹ̀ pé Allah àti Ọlọ́run Olódùmarè are they the same thing? Ṣé nǹkan náà ni wọ́n? Ẹ gbé Google náà máa sọ fún yín pé no rárá kò rí bẹ́ẹ̀. Ó ní while both are Allah Arabic for God ibi wọ́n gbà pé Allah yẹn ni God tiwọn. Now àwọn Lárúbáwá and Olódùmarè Ọlọ́run is the Yorùbá name for the supreme being. Ipe Olódùmarè ló tóbi jù. The supreme being òun ni Olódùmarè. So kò kí ń ṣe Allah. Báyìí tí pẹ̀lú àlàyé mi kékeré tí mo ṣe yìí ó ṣeé ṣe kó tún wá yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹ wá yẹ ká wọ inú Quran láti jẹ́ ká mọ̀ pé láti jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ kan àbí méjì tí Allah sọ kẹwàá wípé ǹjẹ́ Ọlọ́run tó dá wa ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀. Gbogbo àmọ̀ pé nílẹ̀ Yorùbá a ò gbọ́ rí wípé Ọlọ́run lójúbọ kọ́ máa sọ pé ibí ni a ti ń bọ Ọlọ́run kò sí. Àmọ́ Allah ó ní ojúbọ Mecca òun ni ojúbọ ẹ̀ Kaaba ní shrine ẹ̀. Ṣé ẹ wá rá àwọn mọ́ṣáláṣí tẹ́ rí yẹn àwọn mọ́ṣáláṣí yẹn dàbí shrine tí wọ́n ti ń lọ sin Allah bẹ́ẹ̀ ló ṣe rí ojúbọ. So ojúbọ bíi tí Allah wà gangan òun ni Kaaba ní Mecca ló fi jẹ́ pé tí àwọn mùsùlùmí bá ti lọ síbẹ̀ wọ́n gbọ́dọ̀ máa sọ pé labaika Allahumma labaik èmi nìyí Allah èmi nìyí Allah gbogbo ọpẹ́ ní tiẹ̀ gbogbo ìyìn ní tiẹ̀ àti gbogbo ìjọba ìwọ ò ní alábàáṣepọ̀ torí pé Allah yẹn olúwa ilé Kaaba ni. Ẹ má gbàgbé kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ti ń sìn òun dẹ̀ ní olúwa ilé Kaaba kí Islam tó bẹ̀rẹ̀ òun náà ni ẹ ṣe ń sìn. Ẹ ká lọ sí Quran chapter 2 verse 216. Quran chapter 2 verse 216. Ó ní fighting has been made obligatory upon you believers though you dislike it. Ó ní a ti ṣe ìjà ní ọ̀ranyàn fẹ́yìn mùsùlùmí kẹ́ ẹ máa jà kiri. Ó jẹ́ nǹkan tẹ́ ẹ kórìíra. Perhaps you dislike something which is good for you. Ẹ lọ́n kórìíra nǹkan tó dáa fún yín. And like something which is bad for you. Ẹ wá lọ́n fẹ́ràn nǹkan tí ò dáa fún yín. Òun lè fi máa ń rí àwọn mùsùlùmí tó máa ń jà torí pé jàgídíjàgan yẹn Allah ló ní kó máa jà nígbà ọ̀ranyàn ni fún wọn.
ẹ ká kúrò bẹ́ẹ̀ ká lọ sí Quran chapter 4 verse 74. Let those who would sacrifice this life for the hereafter fight in the cause of Allah. Ẹ jẹ́ kí àwọn tó máa fi ẹ̀mí wọn lélẹ̀ fún àlùjànnà kán máa jà nítorí òun Allah. Allah ló dá yín, ní àwọn mùsùlùmí gbà pé òun ló dá wọn. Allah yẹn tó wá sọ pé kán máa fi ẹ̀mí wọn lélẹ̀ kán máa jà nítorí Allah. Tó bá dẹ̀ pa wọ́n kán pa wọ́n síbẹ̀, kán fẹ̀mí wọn lélẹ̀ fún Allah nítorí àlùjànnà. And whoever fights in Allah's cause, ẹni tó bá wá jà nítorí Allah, whether they achieve martyrdom or victory, bóyá wọ́n pa yín níbi tẹ́ ẹ ti ń jà fún Allah yẹn ni àbí ẹ borí, we will honour them with a great reward. Ó ní òun máa ṣe oore ńlá, nǹkan tó dáa òun máa fún wọn ní àlùjànnà. Ṣé iná rí pé Ọlọ́run ò lè sọ àwọn ọ̀rọ̀ yìí, kò lè ní ká máa fi ẹ̀mí wa ká máa fi jà fún òun láéláé, kò lè sọ bẹ́ẹ̀. Ẹ ká tún lọ sí Quran chapter 47 verse 4 ká tún gbọ́ nǹkan tí yẹn náà sọ. Mo kàn fẹ́ mú àwọn àyà díẹ̀ wá kó má pọ̀ jù káwọn èèyàn kan lè mọ̀ wípé Allah kò kí ń ṣe Ọlọ́run. Ó ní so when you meet the disbelievers in battle, tí ẹ bá ti pàdé àwọn tí ó gbàgbọ́, bóyá Kristẹni ni, bóyá ọmọ Yorùbá ni, tí ò bá ti ṣe Islam, tẹ́ ẹ pàdé wọn ní ojú ogun, strike their necks until you have thoroughly subdued them. Ó ní kẹ́ ẹ gé wọn lọ́rùn títí tẹ́ ẹ fi máa ti rí wọn pa dáadáa. Ọlọ́run ò lè sọ pé kẹ́ ẹ máa pààyàn kó tún máa sọ pé ibi báyìí ni kẹ́ ẹ tún ti pa wọ́n. Then bind them firmly. Àwọn ìtẹ́ bá mú ó ní kẹ́ ẹ dè wọ́n, báwọn Boko Haram ṣe máa ń ṣe yẹn. Later free them either as an act of grace or by a ransom until the war comes to an end. Ẹ wá lè fi wọ́n lẹ̀, bóyá ẹ fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí ẹ gba owó ìtúsílẹ̀ táwọn Boko Haram tí wọ́n ń ṣe yẹn. Ẹ mọ̀ pé mo ní sọ pé ẹ̀sìn Islam ogun ni wọ́n gbé wá láti wá fi jà wá lógun, láti wá fi gbalẹ̀ wa ni. Lẹ́fẹ̀ẹ́ tí wọ́n ń jiyàn gbé bí pààyàn lọ́hùn, pààyàn bí pààyàn lọ́hùn. So will it be? Ó ní bó ṣe máa rí nìyẹn. Had Allah willed, ó ní tó bá yẹ kó òun Allah ni, he himself could have inflicted punishment on them. Òun ò bá ti fìyà jẹ wọ́n fún rárá òun. But he does this to test some of you by means of others. Ó ní òun ṣe lè láti dán apá kan yín wò lórí apá kan. And those who are martyred in the cause of Allah, he will never render their deeds void. Ẹnikẹ́ni tí wọ́n bá wá pa sí ojú ogun Allah, tó kú sí ojú ọ̀nà Allah, ó ní iṣẹ́ wọn ò ní lọ lófo. Ẹ̀yin èèyàn wa, Allah ò kì í ṣe Ọlọ́run, torí Ọlọ́run ò lè sọ wípé kẹ́ ẹ máa jà fún òun. Wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ yìí láti fi parọ́ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa, àwọn bàbá wa, wípé Allah náà lọ́lọ́run. Ọlọ́run kan náà lájọ́ ń sìn, ọ̀nà tá à ń gbà sìn ló yàtọ̀. Irọ́ lásán ni. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ọlọ́run ò lè dá wa kó tún wá ní ká tún máa fi ẹ̀mí wa ká máa fi lélẹ̀ fún òun. Allah Olúwa ilé Kaaba ni ibi tó wà nìyẹn. Àmọ́ Ọlọ́run Olódùmarè ibi gbogbo ló wà. Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn, Allah nẹ́sìn. Islam ni ẹ̀sìn ẹ̀. Ó ní tẹ́ ẹ bá ti ṣe Islam, kò sẹ́ni tó máa wọ àlùjànnà. Ọlọ́run Olódùmarè ti wá ọ̀gẹ̀ náà àlùjànnà, kò ní iná kankan, irọ́ lásán ni. Tẹ́ bá tún wá ka Kùránì yìí dáadáa, ẹ rí pé Muhammadu òun náà ni Allah. Àmọ́ ó sọ gbogbo àwọn nǹkan yìí láti fi tan àwọn ọmọ ọlọ́mọ kí wọ́n fi ẹ̀mí wọn wéwu nítorí pé òun fẹ́ gbàjọba. Gẹ́lẹ́ bẹ́ ṣe ráwọn àfà, àwọn Fúlàní tí wọ́n ti àwọn ọmọ Yorùbá tí wọ́n fi ẹ̀mí wọn wéwu, tí wọ́n sọ fún ẹgbẹ́ ẹlọ́jà àwọn dẹ̀ sá sẹ́yìn torí pé wọ́n fẹ́ fi orí àwọn èèyàn fẹ́ forí wọn fágbọn kí wọ́n lè gba ilẹ̀. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi gba ilẹ̀ Yorùbá ni. Ibi tó bá ti gbé lọ, wọ́n lọ fi gbógun sí wọn ni. Ogun ni. Ọlọ́run Olódùmarè ò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Mo sọ yìí mo dúró. Ó dìgbà. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté.